ẹ subscribe sórí YouTube channel yìí ọ̀fẹ́ ni ẹ kàn tẹ red button tó wà níbẹ̀ yẹn ká lè jọ máa gbádùn ara wa. Orúkọ mi ni Azeez Ijadu-Ade Ọlọ́ládé tí gbogbo èèyàn mọ̀ sí King Ceez, your favourite movie actor. Wá lónìí mo fẹ́ máa dáhùn púpọ̀ lára àwọn ìbéèrè tí àwọn èèyàn ti béèrè nípa mi lórí Google tí wọ́n ti search nípa ẹ máa bá mi káwọ́. Mo ti tẹ google.com báyìí àwọn ìbéèrè yìí sì ti jáde. Àkọ́kọ́ nípa àwọn ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn béèrè ni wípé ọdún wo ni àyà sinimá Ìlú Ẹṣin, which the answer is àyà ní 1990 láyà àyà Ẹṣin ní 1990 sorry ọdún tí àyà Ẹṣin ní. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ ọdún mélòó ni Azeez Ijadu-Ade. Wà mi ò dàgbà náà púpọ̀ mo kéré àmọ́ mo ti dàgbà. I'm old enough to be a father of two pretty little girls. Ìdáhùn ìbéèrè mi. Ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn máa ń fẹ́ mọ àpèjá orúkọ mi gangan torí ẹlòmíì fẹ́ béèrè orúkọ mi bí ó ń béèrè what is Dimeji Ijadu-Ade's son name. So well, my full name is Azeez, my middle name is Ololade, and my son name is Ijadu-Ade. Well, I want to béèrè nípa biography, so let me tell you a little about myself. A bí mi sí inú ilé Alhaji Abọ́lájí Àkàndé Ijadu-Ade tí mo sì jẹ́ àkọ́bí nínú ilé wọn. Ẹsẹ̀ bàbá tó bí mi ni mo tọ̀ nípa eré ṣíṣe. Mo fẹ́ràn láti máa wo sinimá lọ́pọ̀lọpọ̀. Owó jẹ́ tí mo fẹ́ràn sí. Mo ti ń direct film, adarí eré orí ìtàgé ni mí. Mo ń kọ́tọ̀ fúnra mi, mo ń produce film. Bẹ́ẹ̀ mo lè act náà. Mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Àdí Nostrum Primary School, mo lọ sí Baptist Boys High School Secondary School, mo lọ Moshood Abiola Polytechnic. Lẹ́yìn yẹn mo ṣaláwárí ẹni tí ó jẹ́ ìyá àwọn ọmọ mi tí a bí ọmọ méjì. Ṣó ti yé yín báyìí. So lẹ́yìn yẹn mo lè jẹ́ ọ̀rẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùfẹ́ iṣẹ́ ọwọ́ mi. I'm a very very different person tẹ́ bá rí mi. I don't form because I believe real people don't fake it. Believe with me nìyẹn. So fún di èyí mo lè jẹ́ ẹni tí mo tún fẹ́ràn láti máa tẹ fóònù. Mo máa ń tẹ fóònù mi dáadáa láti máa gbá research and research. Tá bá wá rí ìbéèrè kan àbí méjì tí ẹ̀yin fúnra yín tí ẹ fẹ́ bi mí nípa mi tí ẹ ò tí ì mọ̀ àbí tí ẹ ò rí bí ẹ ṣe lè súnmọ́ mi láti béèrè ẹ̀. Fún àǹfààní ní kíbi tẹ́ bá ti ń wo fídíò yìí ẹ lè DM mi lórí péjì mi King Ceez1 King K-I-N-G Z-E-E-Z àti 1 lásán. That is my IG. That means King Ceez1. That is my IG. DM me, I will attend to your DM anytime, any day. Ṣé wá rí fídíò tẹ́ ń wò yìí ìpele kejì tó bọ́ sí òun ló ń yọ lórí screen yìí tí mo fẹ́ kí ẹ wò. Òun ni ìpele tí mo ti máa kọ́ àwa ọkùnrin bí a ṣe máa ṣe tí àwọn obìnrin wa gun òní fẹ́ wò ta tó jẹ́ tán bá fi lọ́ọ́ ta a sọ pé bàbá ń bẹ ń lé. Please stay tuned.